Alhamdulillahi Rabbil Alamin. Alhamdulillahi Rabbil Alamin. Iyawo, tí mo bá gbọ́ yín yé dáadáa. Nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ ni wípé ọkọ yín ò ṣe fún yín rárá. Afa, kò ṣe pé kò ṣe fún rárá ni, kò tiẹ̀ ṣe fún pàápàá. Ṣé ìdí ká wá gbé tọkọ yẹn tì? Kò sí nǹkan tó kàn pẹ̀lú tọkọ ẹ̀. Bó tọ́rẹ́ mi ṣe máa dán, tó máa pàdé lórí ire alálùbáríkà tó máa ṣàánú ẹ̀, tó máa bá mi help situation live ẹ̀, kí ọkọ ẹ̀ wá jókòó sẹ́gbẹ̀ kan. Nǹkan tọ́rẹ́ mi bá sọ fún, òun ni kó gbọ́. Tọ́rẹ́ mi máa fi máa jáde. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àfáà bá mi ṣàdúrà sí. Allahu Akbar. Iyawo, ṣé nǹkan tẹ́ fẹ́ nìyẹn? Rárá o, kò ń ṣe bó ṣe sọ ni mo ṣe fẹ́ o. Ó ní bí mo ṣe fẹ́ nǹkan mi o. Àfà, ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń fẹ́nu ara mi ṣàlàyé. Ṣe rí lóòótọ́, ọkọ mi ò kì í ṣe fún mi nítorí pé kò lówó lọ́wọ́. Àmọ́ ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀, mo wá fi àwọn èèyàn ṣọ́. Pé kó máa bá mi ṣọ́. Bóyá ó ní obìnrin kan tó ń kówó fún ta ni tí ò kì í lè fi fún mi lówó nílé. Gbogbo ìwádìí tí wọ́n bá mi ṣe, wọ́n ní kò kì í kọjá ṣọ́ọ̀bù àti ilé lọ. Pé nǹkan tó wà ńbẹ̀ ni pé ọjà ò kì í yá ní ṣọ́ọ̀bù ẹ̀. Ohun tí ò ń jẹ́ kó fi lówó lọ́wọ́ nìyẹn. Ṣé wá rí àfà? Ohun tí mo wá fẹ́ kẹ́ bá mi ṣe ni pé ẹ bá mi ṣe ètò àdúrà ńlá tọkọ mi máa fi rí ṣe. Tóun náà tó máa fi lówó lọ́wọ́. Dájúdájú tó bá lówó lọ́wọ́, á ṣètọ́jú mi. Ètò àdúrà ni kẹ́ bá mi ṣe fọ́kọ mi, kó máa rí bá ti ṣe, kó máa rọ́nà gbígbà, kí iṣẹ́ kó máa lọ dídé, kóun náà kó dolówó lọ́wọ́, kó bẹ́gbẹ́ pé. Sọ ìṣègùn tá bá wá síbí báyìí nìyẹn. Ohun tí mo fẹ́ nìyẹn o. Alhamdulillahi Rabbil Alamin. Iyawo, tí mo bá gbọ́ yín yé, ẹ fẹ́ jẹ́ ká bá yín bẹ̀ Ọlọ́run fún ọkọ yín. Ó dẹ̀ dá yín lójú pé tádúrà wọn bá gbà jù báyìí lọ, wọ́n á ṣe fún yín. Bẹ́ẹ̀ni. Alhamdulillah. Ṣé rí Ọlọ́run bá ọba lékè ọlá, ó ti ní ká pe òun. Àti wípé ó sọ wípé gbogbo ìgbà tẹ́rú ẹ̀ bá ń pe òun, lòun á máa dá lóhùn. A máa bá yín gbé ètò àdúrà ńlá kan kalẹ̀ láti fi bẹ̀ Ọlọ́run lórí ọkọ yín. Àmọ́ tó bá jẹ́ wípé ẹ tún fẹ́ nǹkan míì náà tó ní í ṣe pẹ̀lú ìgbìyànjú, gbogbo ẹ̀ lọ́lọ́run fi ṣàánú wa. Àmọ́ nígbà tẹ́ ti sọ pé àdúrà lẹ fẹ́, àbá yín bẹ̀ Ọlọ́run. Àmọ́ tó bá yẹ pé ẹ tún fẹ́ nǹkan míì, bóyá ká tún gbìyànjú nǹkan míì. Ṣẹ̀rí, mo fẹ́ gbìyànjú yẹn. Ìgbìyànjú yẹn ni mo fẹ́. Tí ọ̀rọ̀ ọ̀la ẹ̀ tó máa fi yá ní kíákíá, ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe. Àbá yín gbìyànjú. Ó dẹ̀ dá mi lójú pé tí a bá gbìyànjú yìí, tí a ṣe bí wọ́n ṣe ń ṣe láàrin oṣù méjì, ẹ rí ìyanu ńlá tó máa yà yín lẹ́nu nínú ayé ọkọ yín. Àmín. Ẹ ǹlẹ́ o. Ẹ jọ̀ọ́, ẹ káàsán. Ṣé ẹ̀yin ni Mr. Muriabi? Èmi mò ń jẹ́ Múrí, ẹyẹ méjì kì í jẹ́ díẹ̀. Kí ni mo lè ṣe fún yín? Orúkọ tọ̀dọ̀ mi ni Bọ́lárìnwá Àjọkẹ́. Orúkọ tèmi ni Gbénga Dani. Sásọ tá kẹrin. Wọ́n rán wa láti complain wa ni. Wọ́n ní ká wá béèrè ni pé ṣé ẹ lè bá wa kọ́ estate ńlá. Estate? Wọ́n lọ, abirú ayé wo la wá wáyé? Mo ṣe mọ̀ pé gbogbo àwọn tó rìn títí kọ lórí wọn pé o. Ẹni tó bá rí yín tẹ́ múra dára nísìnyí wọn ní mọ̀ pé ọjà ti jẹ yín. Nígbà tẹ́ wọ ṣọ́ọ̀bù télọ̀, kéèyàn wọ ṣọ́ọ̀bù télọ̀ kó má bèrè iṣẹ́ bíríkìlà. Ṣé télọ̀ ń kọ́lé? Ó kélé mo rò pé lórí burúkú nìyẹn, kí ló ń ṣe ẹ mò ń kọ́lé. Mo ń ṣe ẹnjíníà kò sí ohun tí mi ò kì í ṣe, mo rò pé ó já wèrè. Ẹ wò ẹ má bínú jàre, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Wọ́n ń kọ́. Ẹ relax, àmọ́ bí tá à ń bọ̀, àmọ́ pé ọ̀dọ̀ wọn náà ni. Fún house building. Ó ti yẹ house building. Ẹ jọ̀ọ́, ṣé a lè wọlé ká discuss better? Torí project tá à ń sọ̀rọ̀ pa ẹ̀, project millions of naira ni. No be juju be that. No be juju be that. Juju ni olórí burúkú gbà báyìí. Mo rò pé ó já wèrè. Ẹ má bọ̀ jàre, ẹ má bínú, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ó ń sinwín ni, ẹ wá jókòó. Ẹ̀yẹn jókòó. Náwó ìkárẹ̀ fúyẹ́ náà. Mo ti ní kó má máa dárúkọ àwọn local places yẹn mọ́. Ṣòre. Mo ti ní kó má máa gbé mi lọ sáwọn local places yẹn mú ò láìkẹ́. Ṣòre, ó níbi kan tí máa gbé ẹ lọ tó máa ti ná owó gan máa mọ̀ pé yes, ó ná òun. Kò sí wàhálà ìyàwó ọ̀rẹ́ kí
èmi kọ́ wò pé ká má ti ibi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ ni mo wò pé ká má ṣe díẹ̀díẹ̀. ha bébì ibi pẹlẹbẹ báwo ayé àtijọ́ nìyẹn tó bá bẹ̀rẹ̀ láti ibi pẹlẹbẹ ayé máa bá ẹbẹ̀ wọ́n máa jẹun ẹ lọ́wọ́ sórí these days ibi gíga báyìí ló ti máa bẹ̀rẹ̀ ìgbà yẹn náà máa mọ̀ pé yes ó ti arrive. wọ́n á lè mọ̀ pọ̀ pọ̀ ńlẹ̀. yes now. kò sí wàhálà àtòrí àtọrùn kò sí ìtẹ́sẹ̀ ò lè gbé sáré ìwọ ló ní mi sórí ibi tó bá ń wọ̀n ní kó darí mi sí sórí bó ṣe sọ yẹn ó ti lọ bẹ́ẹ̀ bá a ṣe ń lọ ibi tó bá ní kí n yíwọ́ sí ibẹ̀ ni màmá lọ. now you're talking. owó tá a máa ná wà. ó ti yé mi sórí gbogbo tó bá fẹ́ ni mo máa ṣe o ṣáà rí pé wọ́n ni mo ń ṣàkọ fún kò sí wàhálà gbé mi lọ gbogbo ibi tó bá ní kí n gbà ni màá gbà bó ṣe máa jẹ́ nìyẹn o. Ìjẹ̀ṣà Òkèlè ẹ̀ ń ṣe bí pẹ́ serious gbogbo bá a ṣe ń sọ̀rọ̀ tẹ̀yìn ọjọ́ rẹ̀ bí mi rí ẹ̀ ń fi àjẹra yín kí n tèmi èmi ń jáde o èmi àtòrè kẹta àbárẹ́ ẹni tó béèrè mi ẹni kó dúró yìí tí ò bá lè dúró ẹni kó máa lọ o kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀gá aṣọ méjì tá a gélé ńkọ́ a sì ní èní ni aláṣọ àgbàṣọ aṣọ lẹ̀ tí ì rán yìí tí wọ́n bá dé ṣe ká kó písìsì fún wọn ni. àwọn táwọn nìkan máa gbàṣọ lónìí. bẹ́ẹ̀ ni sá. tó bá ti dé ẹ sọ fún wọn pé mo ti jáde tó bá ti wá ní àwọn fẹ́ ṣípòpò àwọn ò lè dúró ẹ pè mí kí n dáwọ́ wọn padà fún wọn kó máa lọ kojú bẹ́ẹ̀ lọ́sẹ̀ fínì ilé ayé mi ò le rárá jọ kí ni mo tún fẹ́ kọ́ lóun ṣe fún mi mo lówó obìnrin rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi tó rẹwà yìí kí ni mo tún wá ń wá màmá ádámù ara mi torí ẹnìkan ẹjọ́ ìlú lọ máa fún mi gan. ọ̀gá mi jayé orí rẹ lọ àsìkò rẹ ló wá ọjọ́ ìgbò ní alẹ́ wọn bá wà àmọ̀ pẹ́ nìkan wà ọ̀gá mi lóore ìgbọ́lọ́mọ tó ń sọ ìgbọ́lọ́mọ tó ń sọ. wo ọjọ́ ìgbò ní abáṣe wà ó àmọ̀ pé èèyàn kan wà. mo dáràn. sórí ìwọ gan o lè ṣe jọ̀gá lọ kí ìwọ gan bá lówó. máa wò owó máa ń ṣèǹjẹ èèyàn o. wà láìtàláì kéèyàn bá ti lówó bẹ́ẹ̀ ìwọ oníwà lèèyàn máa wò kéèyàn bá ti lówó bẹ́ẹ̀ habitation yẹn á jáde straight. èmi kọ́ tẹ́mi ò bá bí mi ṣe tí lówó yìí tí mo bá lówó wà tí mo ń sílẹ̀ mi. èrò ni ó ti wùwà rẹ kó bá lówó wá tó mọ orú wà kó lè wù. wàá gbé wàá ti jẹ́ kí wọ́n jáde kó bá lówó èmi gan mo mọ̀ pásínálì ló wà. irọ́ ni o ń bì báwo Ọlọ́run máa gbà mí lọ́wọ́ àbúrò mi báyìí o ṣé kò ṣe pé tún ti lọ mu ọtí báyìí ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ ṣàbá mi rọ́ọ̀ṣẹ̀ lọ sí hospital ẹ máa lọ sí hospital máa bá yín bẹ́ẹ̀ sìn máa bá yín bẹ́ẹ̀ sìn Ọlọ́run. kí ló ṣẹlẹ̀. kọ́ ló máa ṣàánú wọn máa ní èyí tí mo ti rò pé màá ṣeré fún ẹ máa make ẹ happy. tèmi náà dẹ̀ ti rẹ́dì pé gbogbo eré la máa ṣe gbogbo ara ló ti lè yìí o. ó wù mí bẹ́ẹ̀ bọ̀ àbúrò kan ṣoṣo tí mo ní iná sọ pé ó ń bì yìí wọ́n ti rọ́ọ̀ṣẹ̀ lọ sí hospital mo ní láti máa lọ sìn. ó ń bí ẹgbẹ̀sẹ̀ á lọ. Ọlọ́run. ṣé kìí ṣe Ebola. kò kí ṣe Ebola mi ti ẹ̀ mọ̀ nǹkan tó ṣe àfi tí má dé hospital I have to get to the hospital. ẹ tiẹ̀ dúró já ṣeré díẹ̀ kí n tiẹ̀. mi lè dúró máa rí ẹ létà ṣùgbọ́n má ṣeré next time má worry. Oh God. ẹ̀yin ará àbí ìyá ẹ̀ kí n bẹ̀rù Ọlọ́run tí mo dẹ̀ ṣe tẹ́wọ́ tán àbúrò mb àṣedànù ìwà tó gẹ́ẹ́ máa la fẹ́yàwó kejì olórí burúkú làwọn ọmọ ìṣúná máa ń gbówó lọ́ọ̀mì wọn ní fẹ́mi wọ́n ṣe tẹ́wọ́ tán sílẹ̀ ó láàbúrò òun ń bì tí mo dẹ̀ ti mú jẹ̀dì àbúrò ẹ̀ tó ń bì yẹn ó máa kú ni o kò ní yè láíláí máa la fẹ́yàwó. Hello. Ọ̀gá ò ní lè wálé lálẹ́ ẹ níṣẹ́ tó pọ̀ tẹ́ ẹ ṣe. Jọ ọkọ mi dà, bá mi gbé fóònù fún. Wọ́n ránṣọ lọ́wọ́. So kò lè sọ̀rọ̀ níbi tó ti ránṣọ. Ó dà kó burú. Mo rí òtún ní wálé wá sùn lálẹ́. Ó dà. Ọmọ pé akẹ́yìn jẹ́ ọmọ pọ̀ ara ń rẹ̀ díẹ̀. Lójúmọ́, màmá tẹ̀wó. Ìyí kó jẹ́ kí n yẹ bẹ̀ wò ó jẹ́ kí n yẹ bẹ̀ wò. Ìyí kí n lá, mi ò là, kí n tọwọ́ bọ̀, mi ò tọwọ́ bọ̀, kí n yọjú wò, mi ò yọjú wò rí. Ṣé wá bí àmọ́ níwọ̀ náà ẹ̀ẹ́dẹ̀ tí a máa ní sùúrù. O tún dé sí, o tún ní kí n tẹ 3M.
ara ń kàn mí jẹ́ kí èmi náà yẹ bẹ̀ wò jẹ́ kí n yẹ bẹ̀ wò jẹ́ kí n tọ́ bẹ̀ wò jẹ́ kí n yọjú wò bẹ̀ kí n tiẹ̀ rí bó ṣe rí mi ò fọwọ́ parí mi ò gùn mi ò là mi ò tọwọ́ bọ̀ kó o tiẹ̀ jẹ́ ń débẹ̀ jẹ́ kí n bẹ́ẹ̀ ro gbogbo bẹ̀ tí inú bá pọ̀ bẹ̀ jẹ́ n fi yín já gbogbo ẹ̀ bá kí n là èèyàn lèmi náà màmá tẹ̀wó ó jẹ́ kí n yẹ bẹ̀ wò kó dáa ó tún dé sí ó ní kí n tún ṣe 3 million. nǹkan tó máa ń sún mi lọ́rọ̀ ẹ̀yin ọkùnrin nìyẹn ẹni small thing báyìí o fẹ́ tọ̀ síbi o fẹ́ ṣe kinní kan ṣé dandan ní kẹ́ tọ̀ síbẹ̀ ni ṣé gbogbo obìnrin tẹ́ bá náwó fún lẹ gbọ́dọ̀ tọ̀ síbẹ̀ ni ẹ̀yin òun lámojú kúrò ni. àmójú kúrò rú èwo nìyẹn ó dẹ̀ ní sùúrù. èló gan ló ti ná èló ló ti ná tó ń pariwo fẹ́ tọ̀ síbi o fẹ́ yẹbẹ̀ o fẹ́ lárun o fẹ́ járun ṣé o ti ná tó 10 million ni. tí mi ò bá tí ì ná tó 10 million mo ti ná tó 7 million. 7 million pé. orobì mi ò mọ ṣírò ni. ó ń kọ sílẹ̀ ni. mi ì ṣe ní kọ sílẹ̀. so 7 million naira náà ló ná fún mi tó ń pariwo tó tó yìí. ìṣòro lọ́kọ́ dídó 7 million naira náà pọ̀ pẹ̀lú ìtò tún bèrè sí 3 million naira àpàjù èdè ní ó di 10 million. ó ti wá pọ̀ jù. láì tí ṣe nǹkankan. ó ti pọ̀ jù. mi ò sẹ́ndì owó àmọ̀ jẹ́ ká lọ báyìí jẹ́ kí n lọ túbẹ̀ wò. mo dẹ̀ ti explain fún ẹ mo ti sọ nǹkan tójú mi rí lára ọkùnrin fún ẹ mo ti sọ gbogbo nǹkan tí mo go through ṣé wo mọ̀ pé ní tó bá máa ṣe ewúrẹ́ mọ́lẹ̀ ó máa ṣọ̀rẹ́ onípa kí ni. mi ò ṣọ̀rẹ́ onípa kí màá tẹ̀wó fóònù ló ti wà lọ́wọ́ mi àmọ̀ ṣèlérí fún mi pé tí n bá ti ń tẹ̀wó a máa ń lo hòtẹ́ẹ̀lì jẹ́ ti ẹgbẹ̀rún sọ́wọ́n àbèjì jẹ́ ńlá jẹ́ ń fa àwọn àbèjò. mo ti gbọ́ ó má tẹ̀ bèjì jẹ́ kí n bá káńsì náà máa. ọjọ́ kọ́ bẹ́yà pé màá tún wá tẹ̀wó wà tún wá sọ mi pé àwọn àbèjì ń ṣàárẹ̀ o. ó yẹ jẹ́ kí n tètè jẹun tí máa jẹ ṣé ní gbogbo ìwọ ló ṣe máa jẹ ìyá ẹ jẹ́ kí n jẹ báyìí. má kánjú lábẹ́ ẹ jẹ́ kó jó mi lẹ́nu ẹ jẹ́ kó bọ́ mi gbogbo ẹ̀yìn. ẹ máa bò. mo fẹ́ bẹ́ẹ̀ omi gbóná ni màá mú un lé. ó ṣe aya mi ó ṣe pé mo pè ẹ́ tí ó dẹ̀ fààyè lẹ̀ fún mi láti jókòó ṣé ó rí ohun tí mo fẹ́ sọ yìí ó yẹ kí n pe olórí ẹbí kí n pe gbogbo àwọn àgbààgbà tí mo ní nílé àmọ́ mo wá rò lọ́kàn ara mi pé mo rí ṣé mo wá kéré ni inú olówó lásìkò yìí kó tó ká mi ní kó tó ká mẹ́rin wọn ò ní fi mí sí nọ́mbà 3 nọ́mbà 1 ló máa fi mí sí ni mo ṣe rò pé mo lè yanjú ọ̀rọ̀ inú ilé mi ọ̀rọ̀ fámìlì mi ni ìdí tí mo ṣe ń sùn ta káàkiri tí mò ń pẹ́ wọlé òun ló jókòó yìí ní kí n mú ojú ajé kò ní sọ. gbogbo àròyé ẹ̀ ò tí ì yé mi o ìdí tó ṣe ń sùn ta ń rẹ̀ tó túmọ̀ sí pé. ìbákà ló láròyé èmi ò ṣàròyé ọ̀rọ̀ tó mọ́pọ́ lọ dání òun ni mò ń sọ tí mò ń gbìyànjú àti sọ ni pé ìyàwó tí mo fẹ́ fẹ́ lé rè. ẹ ṣé gan wálé mi ẹ ṣé gan mo dúpẹ́ ẹ ra ìyálé mi. sílífà ló kó sí gbogbo eyín amẹ́ríkà ló ti wá. ọlọ́run túbọ̀ máa wà pẹ̀lú mi. àmín. so ìyálé mi ọgbọ́n àtìmọ̀ àti òye tó tayọ tọ́lọ́ fi jẹ́ kẹ́ dilé mú dìsìn ọlọ́run jẹ́ ọmọ yín. àmín. ó dẹ̀ ṣe fẹ́yìn náà tẹ́ fi lu ọkọ wa débi tó dé yìí àfẹ́mi náà kémi náà lè máa lò lọ. bẹ́ẹ̀ni. ẹ ṣé gan ìyálé mi so nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé èmi fi ò pé bóyá ká fi egun tòlótó kí gbogbo ẹ̀ lè máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́. ó máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́. ẹ ṣé ìyálé mi ẹ ṣé o. tá a bá ti fi egun tòlótó kò ní sí wàhálà torí ibi tí ìfẹ́ bá wà ibẹ̀ lọ́lọ́run gbé. ó mà ṣe. ló ṣe. mo rí ó mà ṣe o ẹni Ṣàngó bá tọ́jú ẹ̀ yagi lóko tó bá gbọ́ dídùn àrà á sàpamọ́. òun lérí ni òun lérí àbí kí ló ń ṣe mọ́ yẹn ní tó ń ṣe báyìí. kò ṣẹ̀ṣẹ̀ bíbélì ìyálé mi kàn sí ọmọ àti ìpọ̀fọ̀. òun fẹ́ ni. ìyálé mi ò fẹ́ gbádùn ó dà pé wọn ò fẹ́ ká ọra fi egun òtòlótó ọmọ líle lèmi náà wèrè wà ńlẹ̀ ọkọ mi mọ̀ pé àwèrè wà ńlẹ̀ tó pọ̀ gan tó bá yẹ pé káwa gbé sókè kan máa ju ó lọ́fẹ̀ẹ́ ni máa yọ ríǹgì sí máa ṣí wíìgì. ìjọ orí kò sí gba tí o nílé bẹ́ẹ̀ torí ẹni máa jẹun gbọ̀ngbọ̀n láti ilẹ̀kùn gbọ̀ngbọ̀n gbogbo position tí yàn bá wà tí yàn bá ti fẹ́ lé òkè o máa dúró bí wèrè tó bá dúró bí wèrè àwọn èèyàn ò ní fẹ́ gbà fún yẹn wọ́n á tiẹ̀ kúrò lọ́nà ṣé orí wèrè yẹn o sì máa ṣe kó o dẹ̀ máa wo pépà ló ń ta o ó ń ta pépà fún àwọn alákàrà níbẹ̀ mo ti lọ mú
ṣìhún ni mo ti fẹ́ wá bó ṣe wà yìí tó ń ṣòṣì orí burúkú mò ń bọ̀ ó máa padà sí ṣìhún ó máa padà sí ṣìhún. èṣù náà fẹ́ bẹ́ẹ̀ gbé olóòní gbà bó jẹ́ góńgó mú ẹ̀ kó máa dún síbẹ̀. ọjọ́ kò yí ẹ pé ìlú kọ́ ní bàbá èṣù fúnra láyé máa pa mí o. Àfà, bí mo ṣe lálàá yẹn nìyẹn. Allahu Akbar. Ìyá wa, àlá lásán kọ́ lẹ lá. Bí kì bá ń ṣe wípé Ọlọ́run mọ̀ fi ìṣípayá yẹn hàn mí. Tó ń túmọ̀ sí wípé orí owó lọ́kàn yín gbé wá sáyé. Ṣé wá rí nǹkan tó kàn nísìn? Òun ni wípé bá má ṣe tètè kóná mọ́ kádàrá yìí. Kí gbogbo nǹkan tẹ́lẹ̀ ń rí kó lè di mímúṣẹ. Àfà, kàkùnà ọmọ kádàrá ọkọ mi. Bẹ́ẹ̀ni, pẹ̀lú àdúrà. Kó wá dolówó tán, kó wá fóbìnrin mi lé mi lórí. Ládùúrú ìyà tí mo ti ń bá jẹ bọ̀. Irọ́, mi ò ṣe mọ́. Àfà, ẹ má jẹ́ àkùnà ọmọ kádàrá ọkọ mi mọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ kémi àti ẹ̀kájọ máa jìṣẹ́ jìyà lọ, ká máa bá yí lọ báyìí. Ládùúrú gbogbo wàhálà tí mo ti ń ṣe lórí ẹ̀, ládùúrú ìyà tí mo ti ń jẹ, obìnrin kan máa wá lé mi kúrò ní ẹrù mi àbí kó wá pa mí. Irọ́ o, ẹ má jẹ́ olówó mọ́. Èmi náà ni mo fẹ́ ṣàdúrà tẹ́lẹ̀, mi ò wá ṣe mọ́ báyìí. Ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀, ẹ jẹ́ kémi àti ẹ̀kájọ wà bẹ́ẹ̀ ká máa yí mọ́ báyìí. Ẹ ṣe mọ́. Mi ṣe mọ́, Àfà, mi ṣe àdúrà, má kú náà. Allahu Akbar. Ṣé rí ọ̀rọ̀ Ọlọ́run ọba kankan kò ní lọ láìṣẹ. Tí ẹ bá gbàgbé ní ọjọ́ tẹ́ wá síbí, mo sọ fún yín wípé ẹja ṣe àdúrà. Ẹ̀yin lẹ ní pé irọ́ o, àfi ká bá yín ṣe ní kíákíá. Kádàrá tọ́lọ́run bá ti kọ mọ́ èèyàn kò ní lọ láìṣẹ o. Lọ́lọ́run ọba lékè ọlá fi ń sọ nínú ọ̀rọ̀ ẹ̀. Ó ní a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run bá ní wá àti Allaha wa rasulahu. Ẹ tẹ̀lé mi Ọlọ́run ọba àtàwọn òjíṣẹ́ tí mo rán sí yín. Wala tanaza'u, ẹ má bára yín jà. Fatẹ́fúṣàlú, kẹ má bàa fọ́nká. Wátẹ̀zẹ̀ àbàrí hukum, kí agbára tèmi Ọlọ́run bá gbé sínú ayé yín kó má bàa fi yín lẹ̀ lọ. Ìyá wa, nǹkan tí mo wá fẹ́ lò gangan bẹ̀ ni pé Ọlọ́run ní wasọ́bìrú, ẹ lọ ṣe sùúrù. Inna Allaha ma'as sabirin. Ṣé wá rí tó kàn nísìn? Òun ni wípé ká wá bẹ̀rẹ̀ àdúrà yẹn ní kíákíá. Tí a bá ti bẹ̀rẹ̀ àdúrà yìí, tí a fi ń ran kádàrá ọkọ yín lọ́wọ́, tẹ́yìn náà bá délé, kẹ́yìn náà máa wá ṣe àdúrà. Èyí tẹ́tún máa fi kún àdúrà yín ni wípé tí àdúrà ọkọ yín bá gbà tán, kó fi mọ̀ yín. Ìyẹn ìkíní. Ìkejì tẹ́tún máa fi kún ni wípé kí obìnrin àjòjì má ṣì yín kúrò nídìí ẹrù yín. Ó tán, aláàánú lọ́lọ́run ọba tó sì dá mi lójú wípé tá bá ṣe sùúrù bí Ọlọ́run bá ṣe ní ká ṣe sùúrù, gbogbo nǹkan tá à ń lé yìí yóò di ìmúṣẹ. Ṣé ó yé yín báyìí yá wa? Ká ṣe wọ́n lálejò. Bẹ́ẹ̀ni. Àwọn ọ̀dà á ṣe wọ́n lálejò lórí àpí ọ̀tà mẹ́fà fún wọn. Ẹ mọ̀ pẹ́, ọ̀dà ọ̀gá mi. Sídi ò ní làákà pure water fún èèyàn tó wá láti federal. Ṣé ẹ máa mú màtẹ́? Ọmọ wa òkè. Ọmọ tẹ̀ sí. Ó yẹ gbà. Ẹ ṣé o. Ẹlẹ́dàá mi, kò dọ̀wọ́ ẹ báyìí o. Ẹ máa jẹ, má wọrí. Ẹnẹ ẹ̀sìn kan. Mo wà òkè. Àti ẹ̀jẹ̀ tó lówó.
ẹsẹ̀ ń tẹ̀sẹ̀ kí àwọn kò ní pẹ́ dé o. ojú yín ń dán o. fi ń ríran ẹ jọ tẹ bá ti dé ọ̀dọ̀ àwọn bàbá Tinubu ní federal náà ẹ sọ fún wọn pé ọ̀gá wọn máa rán lógo kìnìún ètì tán máa wọ̀ yìí. ẹ kú jòkó o. ọ̀gá ò ní pẹ́ dé ẹ pẹ́ federal ojú yín sàn dán sí ẹ tẹ̀ máa náà lọ federal jọ kan àwa náà máa rán sọ gọ́fúnà o. ẹ ṣe ó gélé ó yá kọ 30 o. 30 olùfẹ́ àfisẹ́ gbẹ̀rẹ̀ sórí adjustment. n tí ń bá ní kókó ni kó jẹ́ kókó sórí yẹ̀ ò burú sá mo rò pé ó ń sinwin. Okay, thank you. Material in here. Aya. Aya. Zest. Aya aya. Zest. 21. Kí ló dé láì sáyẹ ẹran wọ́n láyà gan ni o. aláyà bí òkè ni wọ́n. wọ́n láyà. mo rò pé lórí burúkú ni. èsùn kan máa bà yín lẹ́rù bí n ṣe wà. ẹ tiẹ̀ ní respect fún customer rárá ẹ fa bá ajá jẹun ni mo rò pé màá fi pé lọ́mọ mi o. Wọ́n kàn ṣàwàdà ni. àwàdà orí burúkú wo nìyẹn ẹ tiẹ̀ bẹ̀rù rárá. Ẹ jà continue. lórí burúkú ọmọ ọ̀sán. Ikùn. Bẹ́là olórí burúkú ò mọ̀wé. Bẹ́là. Ikùn Bẹ́là. Ikùn Bẹ́là. Ẹ̀kọ́ 42 o. láì sago ẹran. mo rò pé lórí burúkú nìyí ẹ tiẹ̀ ní minis. màmá wọn kọ́sọ́mà ẹ̀ máa sọ̀rọ̀ bí olórí burúkú ẹ̀ fẹ́ padà sílé yín ni máa fẹ́ pé lọ yín o. ọ̀gá observation o kí n bá ti ṣe tán ìjẹ̀wé kí òkèlè mi kọ wò ikú ló kọ síbi ipò. kèé ṣe kú ikùn. Ìjẹ̀ṣà sọ gbádùn. Bẹ́là. ṣé skul kan náà lèmi àti ẹjọ lọ ṣé ìjọ tó lọ ṣé language kan náà dáná kọ wá skul. ẹ dákun skul tó lọ kí ló fi dà. ó ní mo wá fi ń kọ̀wé nílé télọ̀ mo gbọ́ máa bẹ́ẹ̀ fi ọṣẹ yìí fọ́tò náà ní slide ni wọ́n máa fi ọṣẹ. IKU ikùn Bẹ́là. ẹ ká ní sùúrù o ìwé tí gbogbo àjọ mọ òun ni kò fi kọ o ṣùgbọ́n jẹ́kúrí ẹ pé mo ní kó kọ ikú nǹkan ikú. Bẹ́là ikùn lè Bẹ́là. kí tiẹ̀ ló dé tí wàhálà tiẹ̀ pọ̀ gangan. ẹsẹ̀ Ó débi bàtà. ẹ̀yẹ̀ máa wọ̀rẹ́ kó lè balẹ̀ dẹ̀dẹ̀ ni. ẹsẹ̀ ẹ̀kọ́ 45 o. olóde ẹsẹ̀ wọn gùn. 45 mo rò pé ẹbí àgòrò ni wọ́n. rárá o fámílì ọ̀sọ̀fà ni wọ́n. kí ló ń ṣàwọn ọmọ yìí ẹsẹ̀ tẹ̀lé ẹlẹ́ni gbé wáyé nìyẹn fọlọ́kọ̀m ní kò ń ṣètò kúnbọ̀ abẹ́ ṣẹ́ṣẹ́ ni àwọn kan ń ṣèdí àwọn kan ń ṣọyàn ṣẹ́ṣẹ́ ni Mi ò ṣe kankan ẹ ṣẹ́ṣẹ́ wọ́n ní bẹ́sẹ̀ àwọn ṣe gùn nìyẹn bọ́ ṣe bí wọ́n mọ̀ nìyẹn. ẹ̀yin ẹsẹ̀ gidi o. ẹ mo rò pé ẹbí kò láyà tí wọn. ọ̀sọ̀fà ni wọ́n. ìtàn lab olórí burúkú nìyẹn mọ̀wé ìtàn làpí làbí. ìtàn làbí. ìtàn làpí olórí burúkú nìyẹn nìjẹ́ kó délẹ̀ kẹ́tọ́ wọn ìtàn làbí. tó ìtàn wọn gbé 36 wáyé o. mélòó ni tan màálù gan ìtàn yín nìkan 36 ó ti lè. ẹ̀yàn tán dáadáa ẹ̀yàn tán rí. ọ̀gá mi rẹ̀ sẹ́yìn. Ẹ̀fẹ̀ yín pọ̀. apá tó apá wọn gbé 22 wáyé o. apakú fọ̀nù. 22. ṣé ẹ rí gbogbo kìíní ẹ̀wọ̀n kẹ́ Caribbean school là ń ṣe. Yes. Caribbean ohun tí mò ń gbìyànjú àti sọ ni ẹ má ṣe English sir. òyìnbó lé. ẹ bẹ́ẹ̀ máa rán fìlà. Sure, why not? orí ìbúrò tó lù àìbá àgbo ẹran. Àyè ń bẹ̀rẹ̀ kí ló. ẹ̀yàn fọkàn balẹ̀ àṣẹ orí ẹ̀ ni. ádàbí fẹ́ gbé agbóṣù wá. ó ti àṣẹ orí ẹ̀ ẹ fọkàn balẹ̀ tó orí wọn gbé 32 wáyé o. láì sórí ibú. ẹ̀yẹn tiẹ̀ fọkàn balẹ̀ ṣe rí orí yín ẹ̀ mọ̀ dàgbà bá ń bẹ̀ ni ṣé mo kí tó bá náà sọ fọ́mọ kékeré wọn máa ló máa dàgbà bá kẹ́ tó darúgbó orí máa ti gùn débi sáìsì fìlà. orí tóbi o. ẹ jẹ́ kí n gbọ́ràn ẹ̀sìn náà bólẹ̀ ti wá àwọn òbí yín kọ́. òṣìṣẹ́ olówó lọ́wọ́ jí má sùn. irú pálapàla wo lẹ fi ń lọ mí ná mo ní irú pálapàla wo lẹ fi ń lọ mí
ẹ jọ nílé ayé yín tẹ́ máa fi kú ni mo sọ fún yín ẹ gbọ́dọ̀ tó bá mi dánrú ẹ̀wù mọ́ kí ló fẹ́ fọ orí burúkú. Samori o de ní sùúrù. ṣùgbọ́n orí burúkú ò nìyẹn. Why are you like this? Ọ̀rọ̀ pẹ̀lú owó ni mo mú wá money ego owó kí ló dé. èmi ò fowó orí burúkú bí n bá máa náwó mo mọ owó tí n máa ná ṣẹ́gbọ́ tẹ́bí bá ń pa mí màá dúró lásìkò ọlọ́run ẹ wò ọ̀nà tàrí èmi màá pariwo lè léyìn lórí o. Èmi fẹ́ dà kí n ẹ bọ́ tajà rè. Swala ó ṣe swala. ẹni bá rí yín tẹ́ múra wọ́n á rò pé èèyàn gidi ni gbogbo inú yín kìkì jàǹbá ni. ọ̀gá sí òsì. àbẹ́ máa gbórí burúkú. ariwo yín la gbọ́ la ṣe wọlé pé kí ni ń ṣẹlẹ̀. nǹkan tẹ́mi náà fẹ́ béèrè nù pé ọ̀gá kí ló ṣe ẹ̀yin àti Mr. Federal ayawa tẹ̀ ti já kó má yẹ pé ẹ̀ ti jọ ṣe box to box. yàtí mo lérò pé wọ́n ti gbọ̀jẹ̀ lára ọ̀gá wa ni. ebo orí glove lọ́wọ́ mi olórí burúkú ni rádaràdà ló bá wà béèyàn bá rí tó ń lọ àròbé èèyàn gidi ni. èèyàn gidi ni. èèyàn gidi ni ṣé bẹ́ẹ̀ náà ti wá sí ló káàbí. hello. mo là ń lọ kí ni bá káàkiri. fẹlẹ ilé ìjàre sí nǹkan tó tẹ bẹ́ẹ̀ mi nù ni pé Federal tó jẹ́ pé kọ́sítọ́mà dáadáa ni ó ṣe ènìyàn gan ni o. tí ń ṣe mí náà nù pé kò sí nǹkan kan lónìí wọn ò fún wa lówó. ó lè máa ti lọ. Federal. ẹ̀yin ọdẹ ẹ wá àyìn níbo lẹ ń padà sí níbo lẹ ń lọ nísìn tí ẹ fẹ́ lọ bá ní. irú ọ̀rọ̀ béèrè òsìwò lọ béèrè lọ́wọ́ mi o tí bá jẹ́ pé mo lọ nísì tó bá fún mi lọ ṣé ò ní gbànú ẹ̀ ni. ẹ dúró ná ṣé Federal ti di lókàn ni. lọ́bìrì lọ́wọ́ gọ́fìmẹ̀ntì ṣebí gọ́fìmẹ̀ntì wà nílé lọ́bìrì lọ́wọ́ wọn. ń sá lọ bèrè lọ́wọ́ ọ̀gá ara ń kan ọ̀gá lọ́wọ́lọ́wọ́ èmi ò lè lọ bá wọn o bọ́ bá sì lọ ní ìsìn wọ́n lérò pé o fẹ́ gba kọ́sítọ́mà ni wọ́n gba kọ́sítọ́mà ọ̀gá wọ́n lọ bá wọn. mo fẹ́ lọ sọ̀rọ̀ ajé ni olùsìn owó bá délẹ̀ náà ní sọ̀rọ̀ nínú ẹ̀ ni. èsì wa nínú ẹ̀. kọ́sítọ́mà dáadáa ni ọ̀gá ti fẹ́ gba kọ́sítọ́mà jẹ́ báyìí o. Fèsì báyìí gbà. àṣebọ̀rọ̀ kìíní má kíyè sábíà lórúkọ bí àgọ́ṣe gbogbo abíyá ṣomi ṣòro rẹ̀. bọ̀dá Federal ayẹrin ata ojú ni tí ìmọ̀ bínú pé mo dá sí nǹkan kéèkàn mi o mo kàn gbọ́ kí èèyàn àtọ̀gá mi ṣe gbọ́n mi sí omi ètò mo wá rí pé voice ọ̀gá mi lọ sókè ju títí lọ kó ṣẹlẹ̀. Ọ̀rọ̀ ọ̀gá yín àfi sùúrù ni business tó máa yọ owó ni mo mú wá fọ̀gá ẹ̀ ọ̀gá ẹ̀ dẹ́kun ó fárígá pé òun ò ṣe. sọ́gá mi ya wèrè ni ṣé ọ̀gá mi láìkì owó ni kí bá ti jẹ́ pé ọ̀rọ̀ owó ni èmi láìkì owó ẹ̀gbẹ́ mi débẹ̀ máa ṣe. ṣó sàn pé o lè ṣe. máa ṣe síbi bísínẹ́sì télọ̀ yà á ní ká ránṣọ ká ṣe gbogbo ẹ̀ máa ṣe. kò ń sọ̀rọ̀ pé ká ránṣọ ṣó yẹ máa need aṣọ àlòkù tí àwọn èèyàn ò lò mọ́. ṣé bíi pieces. ó ti kàn ṣe pieces aṣọ àlòkù téèyàn ti lò tí wọn ò lò mọ́ òun ni mo need. kí wàá ní bọ̀dá Federal mo mọ̀ ẹ́ dáadáa o kí ni irú rí ìfẹ́ fi àkísà sí. mo gba contract ní school kan so mo fẹ́ bá wọn ṣe duster so àwọn aṣọ mi wá fẹ́ fi máa package duster yẹn. pieces náà sí duster. èmi ò need pieces aṣọ tí wọ́n ti lò tí wọ́n ò lò mọ́ òun lèmi need. kí wọ́n ti sọ pé a yọ owó èmi lè. definitely o máa yọ owó náà mama sọ 30,000 fún ẹ. 30,000 lóṣù. oṣù báwo every delivery wàá gba 30,000. nǹkan kí bọ̀dá Federal mọ́ bínú pé wàhálà mi pọ̀ o nǹkan kí wọ́n sọ fún mi bẹ́ẹ̀ ni pé kí mo bá fún yín ní duster bíi 4 lọ́sẹ̀. 30,000 for each delivery. bọ̀dá Federal ó kọ̀ ṣe rí ọmọ sọ pé inú ìgbẹ́ lówó wà inú duster ni inú àkísà lówó tèmi wà kó bá ti wá jẹ́ yé nìní fún mi ní nọ́mbà rin kí mi fi business partner mi save ẹ̀. ìyẹn náà dáa. mo máa fi duster pa yín o. kó flash ma save number ẹ. máa fa kísà pa yín ìmọ̀ wọ̀rí ìṣe ìmọ̀ ìjọ náà torí Ọlọ́run ṣe ní bí ṣe báyìí mi nìkan ṣe business yìí mọ́ sọ fún yẹn. no ìwọ nìkan ni ìwọ náà má sọ fún anybody ṣùgbọ́n. mo close mouth jù ṣé nǹkan jù. nǹkan jù. mo ń bọ̀ excuse me. Very, very good. Please, she knows us. Ìṣe kọjá lọ́mọ àwọn bọ̀dá Federal kí lè ṣe ìdílé sí ìlú.
pé ìgbà tí mo lè má ṣe kí ìgbé súnmọ́ nípa ìdílé ọ̀rọ̀ ìṣọ́ọ̀bù ìyá náà èmi náà lẹ́yìn tí mo ti fi ìyàwó gbé lọ ní ṣọ́ọ̀bù kan tó kéré ọtí mo ní ọtí. ó ṣàmà wọ àṣìmọ̀ àṣìṣe pẹ̀ ní ìsọ̀nbọ̀ tá a máa ṣe ṣe. nítorí kọ̀ọ̀kan mi ẹni ilẹ̀ bá a bá sọ fún mi bá a máa ṣe ẹni láṣọ ìbáàdì èyí sùn kọ̀ọ̀kan mi yáyé lọ. ọ̀pọ̀ ìṣòro ẹ̀wọ̀n tó ń pè é ní ìṣòro èmi ní ti gbé mi náà gbọ́ ilẹ̀ tó gbà wọ́n pé ó dàgbà nígbà tí wọ́n jáde náà ìdí tí mo ṣe rọ̀ sí ẹ̀gbọ́n tó ń pè wọ́n pẹ́ ṣé ni wọ́n á lọ fún mọ́tò tó lọ ó ní bí ṣé ni wọ́n bá yín fún wọn náà. ní ọ̀lẹ́ tẹ̀sí ó lè máa lọ. ayé náà dàgbà ní. ó tẹ̀lé èmi mọ̀ pé a ti lọ sọ́kùn ní ìlànà ìsáré. wọ́n kọ orí fún mi ayé ìdílé ìmọ̀ ìdára àwọn bíi kéèké kọ̀ọ̀kájà àti ìpèsè ó bá ń gbé mi lọ́gọ́ mo lè yọrí jáde nínú mọ́tò fi hàn ṣubú dànù mọ̀ kọ́ mo ṣe wá rẹ̀ mi ìfẹsẹ̀ kájé máa ń ṣe ìgbóyè kó mo wà tàbí àwọn rẹ̀ ìgbà ìgbọ́rọ̀ nítorí ìlú wa ẹ̀fẹ̀sẹ̀ lè rí máa tó ìtúrẹ̀ ìyẹn náà pè ní káàkiri àti àfẹsẹ̀ sáré àwọn ní láìpẹ́ ìgbésẹ̀ sáré ẹ̀fẹ̀sẹ̀ sáré mọ̀ pé ẹ̀yìn kò pé ẹ̀yìn babalọ́lá ni ó ti gbọ́ bá ọlọ́lá sí ó yẹ kí ẹ mọ ìgbàgbọ́ ọ̀la ni àmọ́ kẹ́ wọ́n fẹsẹ̀ rẹ̀ káàkiri báyìí ọ̀dà tó ṣẹ̀mú ìlànà àwọn tó ti fara ọ̀la èyí tó ní mo ṣe wà ní láì tó ìwọ̀n máa ń kí ìgbà nígbà tí ìyàsí visa fún ìkòkòrò àti kẹ́ẹ̀tì orí tí ọ̀nà bẹ́ẹ̀ kí ẹ wà ní ọdún kọ́pì bá yọrí lórí fóònù ilé wa mẹ́rin lórí ìwọ́n náà bá mi ṣe ọjọ́ ìjà máa rí àtúndà. ẹ̀gbọ́n mi kí ló dé tẹ̀ ń jókòó tẹ̀tẹ̀rẹ̀ ayé yóò máa gbá kíyàn máa jókòó tẹ̀tẹ̀rẹ̀ mọ́. kí ni mo wá fẹ́ ṣe onímọ̀ ìjókòó tẹ̀tẹ̀rẹ̀ mo ń gbìyànjú mo ń struggle mo ń lọ bí iṣẹ́ àmọ́ nígbà tí iṣẹ́ ò wá kí ni máa ṣe mi ò ní para mi. ẹ̀gbọ́n mi àyè gbìyànjú ọ̀tọ̀ àyè àdúrà ọ̀tọ̀ ẹ túbọ̀ gbìyànjú sí i. àyè gbìyànjú ọ̀tọ̀ àyè àdúrà ọ̀tọ̀. bẹ́ẹ̀ni. kí n wẹ́n ní kúnra ló ń sọ yẹn o. bẹ́ẹ̀ni bọ̀dá mi ẹ mọ nǹkan tẹ́lẹ̀ iṣẹ́ ẹ̀gbọ́n mi ẹ jí ẹ má sùn gẹ́gẹ́ bí àṣà tẹ máa ń dá tẹ́lẹ̀ wípé jí má sùn ẹ̀gbọ́n mi ẹ jí. gbogbo ohun tó ń sọ ló yé mi àmọ́ òun sọ́nsìn ò ní kí n jí kí n má sùn kí ni mo fẹ́ ṣe gangan. ẹ̀gbọ́n mi ẹ mọ nǹkan tẹ́lẹ̀ ṣe. mo mọ nǹkan tí mo lè ṣe. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. ká wá ní mi ò gbìyànjú tó ní. bọ́dá mi àyè gbìyànjú ọ̀tọ̀ àyè àdúrà ọ̀tọ̀ bọ́dá mi ẹ túbọ̀ gbìyànjú sí i. Hello Federal. Hello Federal. Hello Ìjẹ̀ṣà. Hello. Wá mi ò rí kọ́lẹ̀ láti nǹkan náà mi ò rí package mi ò rí kọ́lẹ̀. Èmi náà ti ń retí ní látàárọ̀ gbà kí mi rí kọ́ọ̀lù rí náà ló jẹ́ kí wò pé kí ló ṣẹlẹ̀. Ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ ń sìn mi ò nílé wá o láti gbé abami ilé màá dẹ̀ fún ẹ lówó mọ́tò. Ìmọ̀ nǹkan ìsẹ́ǹdì àdírẹ́sì máa kàn yín lára tán bẹ́ẹ̀. Àdírẹ́sì ò ń ṣe problem máa sẹ̀ǹdẹ̀ sí ẹ̀ ń sìn ṣùgbọ́n. Ok máa máa retí ní. Wàá ṣe eré ọmọgbọ́n. Owó tún ti yọ lóde. Ìwọ mo fẹ́ ràn ẹ́ lọ sí Ṣàngó Tẹ́dọ̀ tó bá ti débẹ̀ kó pè mí màá send nọ́mbà kan sí ẹ tó bá ti pe nọ́mbà náà ẹ̀yin náà máa bá ẹ níbi tó wà á fún ẹ pákéjì kan tó bá ti fún ẹ pákéjì má ṣí make sure pé gbọ́ wá sílé ṣó yẹ. ọ̀dà ẹ̀yin ti lọ báwọn mo notice kinní kan mọ̀ bóyá ẹ̀bí mi ti bá ní kí n ṣí pin. kí ni nǹkan náà. ẹ̀sìn mo notice pé ìwà wọ́rí àti gbogbo bí jẹ́sà ti ń tọ̀nù yẹn ti ń tọ̀nù wọ́n mọ ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n mọ ibi títí ń ṣiṣẹ́ bí mo ṣe ń kú lé mo lè kọ́kọ́ yà lọ́dọ̀ jẹ́sà kí n gba ní tó bá fẹ́ gbé fún yín àbí tẹ́yìn bá fẹ́ fún kí n parí transaction yẹn náà kí n wá fèsì Ṣàngó Tẹ́dọ̀ kí n sì mọ bọ̀lé tàbí kí n kọ́kọ́ wá jíṣẹ́ látọ̀dọ̀ jẹ́sà kí n tó lọ Ṣàngó Tẹ́dọ̀ kí n fọkàn ọkọ yẹn méjì. ìwọ má wọrí ṣùgbọ́n ṣáà lọ síbi tí mo rún ẹ ó yẹ kó take care. Three, 24, 25, 24, 24. Ìyá fẹ́ dà ń kọ́lé.
ó kọ. Ìjẹ̀ṣà. Bọ̀dá Federal. Báwo ni? Dáadáa ni. Ṣé o ń gbádùn ara ẹ̀? Mo gbádùn rẹ o ní kíní kí n gbé sí iwájú ẹlẹ́ni dòdò kí n gbé sí iwájú ó ń sojú mi bàlàbùlù ṣùgbọ́n mo strong ẹ̀mí mi gbé mélèé sí náà ṣọ́ọ̀bù. O sure? O sure. Ọjà rí. Sẹ́ẹ̀kì rẹ̀ ló yá èsì tuntun ń bẹ̀. Yeah, this is good. Really well, okay. Yeah. Nǹkan sọ pé iye wà òkè ni owó dáa kí n má jẹ́ pé iye torí bẹ́ẹ̀ náà ni mèsè bí mo kí ní lọ fà ó kí n má jẹ́ pé n fi replace owó fún mi. Ìjẹ̀ṣà kò sí nǹkan tó máa replace owó ẹ̀. Ṣebí mo ná account number ẹ lọ́wọ́. Máa transfer 35,000 fún ẹ 30,000 owó àdéhùn 5,000 owó ọkọ̀ tó gbé ẹ dé báyìí. Bọ̀dá Federal 800 naira ló gbé mi débè. Àjẹmọ́nù tiẹ̀ nìyẹn. Bóyá kémi kúkú máa ṣe home delivery dáhùn pé a fẹ́ pay mi torí ti mi bá mi jẹ́ bẹ́ẹ̀ o. Tó bá necessary máa jẹ́ kó mọ̀ and again má gbàgbé láti deliver next batch. Kì í ṣe mélòó mo gbà ṣé n rò pé mò ń ṣe tailor méṣe tailor mọ̀ yahoo tailor ní mi. Ó wà important o. Jẹ́ kí n tètè da kíní kí ọ̀gá tó mọ̀ pé mi sí lọ́fíìsì mo sáré fẹ́ máa lọ. Parí drink ẹ̀ náà. Mi lè parí àṣírí àtú. O lè má gbé lọ. Má gbé lọ wọ́n ló ní. Bọ̀dá Federal ayé ní àdá. Wàá ṣeré ọmọ yìí. Ayédùn jẹ ju ìyá lọ. Ṣùgbọ́n Ọlọ́run ló bọ̀rú bí kí Bọ̀dá Federal ń gbé o kéèyàn wà dúró ẹsẹ̀ ti ké mọ́ ọ̀rọ̀ kadà. Sódìgbà kọ́gà bá tó pè mí ní ọ̀gá gan ti lè pè mí gan. Ìdúró. Ẹ mọ̀ sí fóònù lápò mi. Mo ti gbàgbé fóònù ní ọ̀dọ̀ Bọ̀dá Federal. Agbe tí ń gbére pàdé olókun, àlùkò tí ń gbére pàdé ọlọ́sà, lèkélèké tí ń gbére pàdé ẹlẹ́fun. Ó yá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ lọ foríkorí kẹ́ fikùnlikùn kẹ́ lọ gbére owó ìrì ajé wá fún èmi fẹ́ràn mi ọmọ Àìkẹ́ Federal. Bọ̀dá Federal ṣé kàn kí mi fi àkísà ṣeré kí n sọ pé bẹ́ẹ̀ fi ṣe dọ́stà rẹ̀. Ìjẹ̀ṣà kí ló wá ṣe mí. Imú mọ̀ níkà o Ọlọ́run ló yí kí n gbàgbé fóònù mi sí orí sí àárín ṣé kàn kí mi fi àìsíkì yèèyàn ní mi fi ṣe kí ni dọ́stà. Sí dọ́stà ló ní ire kó ń gbére pàdé rí gbogbo àìsíkì yẹn ni kó lọ aṣọ ní mi lò. Ìjẹ̀ṣà o ti rí bó ṣe ń lọ báyìí o ológbò kì í wú kọ́kọ́ tú gbogbo tó rí bẹ̀lẹ̀ ni tó bá filẹ̀ pé o fẹ́ lọ sọ fún yín lásán you are gone. Alàgbà mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe rí gbogbo ibi tí ẹ sọ dé ó yé mi ó tún yé mi jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n báyìí sáà ṣe máa ṣiṣẹ́ rí àti gba àwẹ̀ kò ń ṣe wàhálà fún mi àmọ́ mo fẹ́ kí ayé mi change mo fẹ́ kí ayé mi change jù báyìí lọ ẹ jọ̀ọ́ ẹ sọ báyìí sáà ṣe máa tọ̀ tó bá ipá àwẹ̀ náà ni máa gbà á. Bíbélì ní ohunkóhun gbà lọ́wọ́ Ọlọ́run àwẹ̀ tẹ mẹ́nu lọ yẹn gangan òun ni ibi àwẹ̀ yẹn gangan ibẹ̀ níṣẹ́ wà ṣùgbọ́n tẹ bá fẹ́ gbà ẹ gbà pẹ̀lú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni bó bá ṣe rọ̀ yín lọ́rùn sí ó ní kẹ́ ṣe gbà o ẹ máa gba àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje ọjọ́ méje péré lọ́nà bá ṣí lọ́nà bá là lọ́wọ́ yín bá tẹun tẹ fẹ́ bó bá ṣe rọ̀ yín lọ́rùn ní kẹ́ ṣe gbà tẹ bá bẹ̀rẹ̀ láàárọ̀ ẹ lè break ní 6 o'clock ẹ dẹ̀ lè break ní 3 o'clock kódà ẹ lè break ní 12 o'clock bó bá ṣe rọ̀ yín lọ́rùn. ìjà ti gbà pẹ̀lú ìgbàgbọ́. sà àṣẹ wà lẹ́nu yín ẹ kàn fi ìgbàgbọ́ tì lẹ́yìn gbogbo tẹ bá ń fẹ́ bẹ́ẹ̀ ni yọrí sí rere. báwọn tún ṣe Olúwa báwọn tún ṣe Olúwa o ó rán wọn ọ̀sán wọn alẹ́ wọn o báwọn tún ṣe Olúwa. Alàgbà ẹ jẹ́ ká gbàdúrà. Jehovah Jésù Kristi màá kẹ́lẹ́ mímọ́ bàbá wa àti Ọlọ́run wa ní ti ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì ọṣẹ́ yìí Ọlọ́run a tọrọ fún àánú lórí wọn Olúwa ṣàánú fún wọn ẹ là ọ̀nà fún wọn ẹni ọlọ́lá ni wọ́n ẹni ọlọ́lá ni wọ́n ènìyàn ni wọ́n Ọlọ́run ẹlẹ́dàá ìgbàgbọ́ tó yè koro láti fi jẹ́ ènìyàn náà ẹlẹ́dàá. tó gbólúwa gbọ́ a kì yóò pòfo láyé. bá mi ẹ ò ní pòfo. àmín. ẹ ò ní ròfo. àmín. ẹ ò ní gúnlẹ̀ síbùtì òfo. àmín. àmín Èdùmàrè. Alàgbà díẹ̀ báyìí ìṣẹ́jú díẹ̀
díẹ̀ ló kù tẹ́ ò débi ọ̀la yín. Àmín. Tí ilẹ̀kùn ògo náà bá ṣí fún yín. Àmín. Ẹ máa lókìkí, ẹ máa dẹni ọlá, ẹ máa dẹni ọlá, ẹ máa di èèyàn tí aráyé ń wárí fún, tẹ́ máa lọ báyìí tó máa bàbá ló ń bọ̀ yìí. Bẹ́ẹ̀ ni. Ẹjọ́ alàgbà kí wá ní ohun tí mo máa ṣe gangan. Ẹṣẹ́ dé àti gba àwẹ̀ ń ṣe wàhálà fún mi. Ṣùgbọ́n àwọn ẹjọ́ mélòó báyìí sì ń ṣe máa gbà ẹ̀kọ́ láyé mi ẹjọ́. Ọlọ́run ń béèrè ìgbàgbọ́ yín. Torí pé ó ní tí ìwọ bá ní ìgbàgbọ́ wá sọ fún òkè ní kó ṣídìí, òkè náà á sì ṣídìí. Bẹ́ẹ̀ni, ó ní ìgbàgbọ́ ó ní ìjẹ́rìísí ohun tí a kò rí àti ìdánilójú ohun tí a ń retí. Ìgbàgbọ́ ni sà. Ìgbàgbọ́ ṣe pàtàkì nínú ẹ̀dá. Alàgbà mo dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé rí gbogbo ibi tí ẹ sọ dé ó yé mi, ó tún yé mi jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n báyìí sáà ṣe máa ṣiṣẹ́ rí àti gba àwẹ̀ kò ń ṣe wàhálà fún mi. Àmọ́ mo fẹ́ kí ayé mi change. Mo fẹ́ kí ayé mi change jù báyìí lọ. Ẹ jọ̀ọ́ ẹ sọ báyìí sáà ṣe máa tọ̀ tó bá ipá àwẹ̀ náà ni máa gbà á. Máa gbà á. Bíbélì ní láìsí àwẹ̀ àti àdúrà a kò lè rí ohunkóhun gbà lọ́wọ́ Ọlọ́run. Àwẹ̀ tẹ́ mẹ́nu lọ yẹn gangan òun ni. Ibi àwẹ̀ yẹn gangan ibẹ̀ níṣẹ́ wà. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ gbà ẹ gbà pẹ̀lú ìgbàgbọ́. Bẹ́ẹ̀ ni bó bá ṣe rọ̀ yín lọ́rùn sí bó ní kẹ́ ṣe gbà o. Ẹ máa gba àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ 7. Ọjọ́ 7 péré lọ́nà bá ṣí lọ́nà bá là lọ́wọ́ yín bá tẹun tẹ́ fẹ́. Bó bá ṣe rọ̀ yín lọ́rùn ní kẹ́ ṣe gbà á. Tẹ́ bá bẹ̀rẹ̀ láàárọ̀ ẹ lè break ní 6 o'clock. Ẹ dẹ̀ lè break ní 3 o'clock. Kódà ẹ lè break ní 12 o'clock. Bó bá ṣe rọ̀ yín lọ́rùn. Ìjà ti gbà pẹ̀lú ìgbàgbọ́. Sà, àṣẹ wà lẹ́nu yín. Ẹ kàn fi ìgbàgbọ́ tì lẹ́yìn. Gbogbo tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ ni yọrí sí rere. Báwọn tún ṣe Olúwa, báwọn tún ṣe Olúwa o. Ó rán wọn ọ̀sán wọn alẹ́ wọn o. Báwọn tún ṣe Olúwa. Alàgbà, ẹ jẹ́ ká gbàdúrà. Jehovah, Jésù Kristi, Máíkẹ́lì mímọ́, bàbá wa àti Ọlọ́run wa, ní ti ẹ̀ṣẹ̀ Olú ẹ dáríjì ọ̀ṣẹ̀ yìí. Ọlọ́run a tọrọ fún àánú lórí wọn, Olú ẹ ṣàánú fún wọn, ẹ là ọ̀nà fún wọn. Ẹni ọlọ́lá ni wọ́n, ẹni ọlọ́lá ni wọ́n, ènìyàn ni wọ́n. Ọlọ́run ẹlẹ́dàá, ìgbàgbọ́ tó yè koro láti fi jẹ́ ènìyàn náà ẹlẹ́dàá. Àpálára o, ìgúnpá ni èèkàn. Jí máa sùn. Máma sùn. Ọlọ́run mọ̀ jẹ́ àárẹ̀ èṣù. Bí mo wá lè sọ pé mo fi aṣọ sílẹ̀ torí Ọlọ́run. Mo fi síbì. Sẹ́wọ̀n fẹ́ máa dọ́pọ̀ lọ mi rú ní ṣọ́ọ̀bù ní ti bí kan kéèyàn bá fi kan léèyàn lórí náà èèyàn. Mo fi orí ibẹ̀ ni mo fi sí. DJ sà, àmọ̀ tètè lónìí. Bóyá ni gbogbo rẹ̀. Ẹjọ́ náà mo mi wá sí ṣọ́ọ̀bù níjẹta ni o. Mo ṣe wò pé kó wá pé mo ṣe ń jẹta mo pé iṣẹ́ kọ́sítọ́mà pọ̀ ńlẹ̀ ọ̀gá ṣe ní láìkí kí n máa ṣiṣẹ́ ara mi kí n fi iṣẹ́ kọ́sítọ́mà sílẹ̀ òun ni òṣùgbó níbẹ̀ mo wá pé kí n jíde o kí n ṣe ṣòkòtò mi kó bẹ́ẹ̀ mo bá wá aṣọ tí mo ń wá látàárọ̀ kí mo fi ń làágùn. Ẹ̀yin dákun. Irú aṣọ wo ni ná? tó ló wá kọ́kọ́ pariwo bẹ́ẹ̀ ni pé ìwọ lo ọwọ́ rẹ ló wà pé kí ló máa ń ṣe ọ́nà ẹgbẹ́ ní gbogbo nǹkan kékeré bẹ́ẹ̀ wá ti fi máa voice out. Kí ni irú aṣọ wo lẹ̀ wọ́n? Ó dàbí kọ́lọ̀ ẹkùn bẹ́ẹ̀ kàlákìnì bẹ́ẹ̀ ó wá ya níbi abẹ́ ìgbà kí mo ń bọ̀ láti patí ya. Ṣòkòtò ni. Ṣòkòtò ni. Ṣòkòtò kàlákìnì orí ibi kíní mẹ́lẹ̀ ọ́fíìsì. Ọwọ́ rẹ̀ ló. Ìmọ̀ dàbá mu wá kí n sáré ran. Ìmọ̀ pàṣẹ òun lọ sọ. Ẹ̀yin bẹ nínú iṣẹ́ ìbẹ̀bí tá a máa ń kó aṣọ tí kọ́sítọ́mà bá dá padà tí wọ́n bá ti wọ̀ tí wọ́n bá dá padà tá a máa ń kó sínú báskẹ̀tì wọn. Inú rẹ̀ mo fi sí níbẹ̀ ń bẹ̀ lọ mu. Dúró náà o, ọjọ́ wo ló fi sílẹ̀? Aṣọ tó yí oníkàlákìnì lọ́yà alábẹ́rẹ́ ayì. Òun náà ní sẹ́. Iná mọ̀ ń sọ.
níbẹ̀ nínú aṣọ tí àwọn kọ́sọ́mù sí ní farabalẹ̀ jàre farabalẹ̀ kún bá gbọ́ yé nǹkan kò ń tọ́ láti sọ fún mi ni pé aṣọ báskẹ̀tì kí mo kí máa bá mi kó aṣọ àkísà kan bá lóṣù pé màá lọ máa sún níná. àwọn aṣọ tó ẹ máa ń sùn báyìí mo sì rí pé àkísà ni mo sì rí kọ́sọ́mù ni wọ́n dá padà pé kò dá mọ́ mo sì sọ sínú báskẹ̀tì bẹ́ẹ̀. fídí tí kò bá mi yé. Mo dára ẹ mọ̀ gbà mí kí ní ṣe ìjẹsà dákun mọ́jọ yìí tó ṣe àbẹ ti pín padà mọ́ra fún mi o ṣé èdè pé ìjẹsà ti wọ́n wèrè ibẹ̀ nù ilé ọ̀sán mẹ́nu ẹ̀yìn dustbins rọ́bìsì ló ń ṣe nọ́sẹ́sìsì ṣúbílìsì ló ń ṣe. ọgbẹ́ni ò lè wọ́ bí kíkọ́ ibi jẹ́ tẹ́yìn ìgbàtúmọ̀ ẹ̀ wọ́n rí yín kọ́. wọ́n bẹ̀rẹ̀ wa o gbogbo èèyàn kó máa bá mi ṣe tẹ́lẹ̀ ni èdè lè bá mi o. ẹ̀ tọ́lọ́ bá yín ìkíni ọmọ ìjọ yín kọ́ kí ló jọ yín pa kúkú ndùkú ni nípa ẹ̀ṣẹ̀ ọgbẹ́ni ó bù gbọ́. kí ló ṣẹlẹ̀. wọ́n ẹ̀ṣẹ̀ ọ̀gá wọn lórí wo ẹ̀ṣẹ̀ bọ́sẹ̀ ń bi nínú ó débi ó sì sáré wọlé bí ẹni pé kì í sẹ́ni tó wá. ẹni mo bá lọ́rọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọn ní kọ́kọ́ mi. ọ̀rọ̀ ti kúrò níbi káfí sí o aṣọ kí mo máa ń fún yín mistake ti wà o importation aṣọ mi ti wà nù aṣọ kí n lò séètì fọwọ́ kan. aṣọ wo ló ń fún mi kò yé mi. àkísà kí mo ń kó fún yín aṣọ mi wà lára aṣọ kí mo kó wá last time o mo fẹ́ gbà. ṣé wàá òkè ṣá. mo wà òkè. ṣé o mọ̀ ọkọ tó ń sọ sá. mo mọ̀ ọkọ tó ń sọ. Ìjẹ̀ṣà you know what you're saying. mo mọ̀ ṣe torí fún ọ náà. wíwájú ọ̀gá mi ò ti sọ náà ọ̀gá mi ọmọ ní wọ àkísà kẹ́yìn aṣọ sórí ẹ̀ pé sá tó ń sọ fún òun fún ọ̀gá lákìsà. èmi àtọ̀kárẹ́ mọ̀ kankan fún àkísà aṣọ ṣe. ọ̀gá kí lè tó ṣe. kí ni ọ̀gá tó ṣe. ṣòkòtò mi wà lára aṣọ kí mo kó wá. you're very stupid. You must be stupid. Èmi náà mọ̀ dúró lásán. Ṣága ń wá sọ àwọn ọkùnrin. Ìjẹsà mọ̀ níbẹ̀rẹ̀ ọmọ Ògèdèngbé. Ọ̀gbẹ́ni ta ni wọ́n. Ìbẹ̀rẹ̀ kò lágbẹ́, èmi náà ti gbà kí tó wá bẹ́ẹ̀ náà mo ti mọ̀ pé kí ni fáìlì. Ó yá jáde. Ògèdèngbé kí. Ìjẹsà jáde kúrò bí. Kílẹ̀ kílẹ̀ wá kílẹ̀. Omi wèrè wọn ní irú gbà yìí. Omi irú ni. Omi irú. Ọwọ́ ń tẹ̀sí mi la. Èmi Ghana security ọmọ kan wọ́n máa ń fi omi irú ba ògùn jẹ́ nílẹ̀ Yorùbá táwa wa. Nǹkan kí mo wá sí ń bẹ̀ náà rẹ̀ ní bẹ́ẹ̀ ni mísàn méjì. Excuse me, tọ́ka bá ní ògùn lára, ó ti bá ògùn ara wọn jẹ́ nìyẹn mẹ́. Ògèdèngbé lèmi náà. Àwọn tó bá jẹ́ agbégun gbòòrò, ìkòyí ẹ̀sọ́ lèmi náà apọ́lọ́gun jọ oníkòyóbe. Kó bẹ́ẹ̀ náà. Kí tó débè. Ó fẹ́dírà. Yé níbo. Ọwọ́ rẹ̀. Kó bá bẹ́ẹ̀. Kí ni sọ? Kó bá súnmọ́ mi máa tẹ̀sí ọlọ́dún. Kó bá tútù tẹ̀ mọ́ fún mi. Kó bá súnmọ́ mi máa tẹ̀sí ọlọ́dún. Suzayi. Ọ̀gbẹ́ni. Suzayi. Kó bẹ́ẹ̀. Suzayi. Kó bẹ́ẹ̀. Suzayi. Táyà. Máa get out. Ṣùgbọ́n ìwọ gan wàá mọ́ lára. Tó bá tútù tẹ̀ ọ́ kú. Àwẹ̀ bóbi lọ́rọ̀ ojú kú bá tútù máa tẹ̀sí ọlọ́dún. Àbí máa sín ti rẹ̀. Máa tẹ̀sí ọlọ́dún. Máa sín ti rẹ̀. Kó bẹ́ẹ̀. Kí ló sọ̀gá? Kí ló ṣẹlẹ̀? Ọ̀gá kí ló ṣẹlẹ̀? Orí ẹ̀fẹ̀ burú ọgbẹ́ni o. Ọ̀gá kí ló ṣẹlẹ̀? Wọ́n òkè. Orí àbúrú sá. Ọ̀gá. I'm fine, mo wà òkè. Ẹ fine o. Mo wà òkè. Ẹ wà òkè bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. Bẹ́ẹ̀dá ọ̀dẹ́kun ìgbìyànjú sẹ́. Àní bọ́pẹ́ ọ̀bọ̀yà akitiyan adópin. Bọ̀dá mi. Báyìí sí. Àyà ti fẹ́ break. Bẹ́ẹ̀ fi mi náà break o. Kí ló dé? Òun bá mi gbà wẹ̀ ni. Bọ̀dá mi, bó ṣe ti yan àwẹ̀ fún yín báyìí, lèmi náà ti bẹ̀rẹ̀ sí ní bá yín gbà o. Bẹ́ẹ̀ ni, ṣẹ́yìn mọ̀ pé ìtẹ̀síwájú tí ó ní ìtẹ̀síwájú tèmi náà ni. Torí ẹ̀ pé àdúrà wa jọ gba làgbọ́rọ̀ Ọlọ́run bó ṣe yẹ káàbùrò dáadáa máa ṣe òun ló ṣe yẹn. Èmi ò mọ̀ tẹ́lẹ̀ o, èmi ò mọ̀ pé ń bá mi gbà. Ó lè dá náà ni. Bó ṣe yẹ káàbùrò dáadáa máa ṣe nìyẹn. Bẹ́ẹ̀ àǹtí wọ́n yẹ ni ẹ káàbọ̀. Kúlẹ̀. Wẹ́lẹ̀ o. Báwa ẹ̀ ń gbàwẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Àgbàwẹ̀ ni. Ẹ máa gbàdúrà. Ẹ ṣé o. Ẹ ṣé ẹ kú ọkọ o. Ẹ ṣé ẹ kú ọkọ ṣọkọ òjèpo o. Òun nìyẹn. Ọkùnrin ló máa jẹ gbogbo ìyà, obìnrin wọn máa gbádùn tiwọn. Àwẹ̀ ni mò ń gbà tí mò ń jìyà bó ṣe máa dáa fún wa ni mò ń lé. Tó o bá ní kó wá bá mi gba àwẹ̀ yìí, á lóhùn lálejò òun ṣe nǹkan oṣù lọ́wọ́. Tó o bá tún bí lẹ́yìn ọ̀sẹ̀ kan, á tún lóhùn lálejò òun ṣe nǹkan oṣù lọ́wọ́. Tó o bá tún bí lẹ́yìn oṣù mẹ́ta, á lóhùn lálejò òun ṣe nǹkan oṣù lọ́wọ́. Wọn ò fẹ́ jẹ́yà rárá obìnrin. Àti kọ́ máa lálílá,
ọmọ aláhùn tó dùn àmọ́ tó bá ti dé wúrò wọn dúró sí wọn lẹ́nu ọmọ àtún ni àmọ́ tó bá tọ́ òyìn sí wọn lẹ́nu wọn á máa láhùn yìí ni wọn á máa mú bí. bọ̀dá mi ẹ má gbẹ̀ṣẹ̀ o ẹ sọ fún àǹtí mo yẹ ní pẹ́ fẹ́ gbààwẹ̀ o tẹ́ bá sọ fún wọn pé fẹ́ gbààwẹ̀ ọmọ bá wa gbà náà. òyìn máa ń nígi lọ́gbà kó má mi sùn ẹ̀ tó fẹ́ mọ̀ tó mi ni ó lè mọ̀ tó mi. bọ̀dá mi. máa wò ní tiẹ̀ wò máa wò ní tiẹ̀. ẹ má wọrí mi máa sọ fún wọn ó dẹ̀ dá mi lójú pé wọ́n máa support wa láti gbààwẹ̀ yìí. ìsìkèlè bètè. ẹ ká sẹ ẹkúṣẹ́ o ẹ kú dédé wòye o ẹkúṣẹ́ o. ẹjọ kí ló ṣẹlẹ̀ láti bọ̀. ẹ̀yin nínú agbègbè yìí náà ni àti pàápàá amọ̀ra wa tá a bá ríra wa ẹni tí mo wá wà ò lè deny mi. kí náà ń béèrè lọ́wọ́ yín kí lẹ̀ ń sọ èló ní kòkò ẹ lára ọmọ le wọ́n ní ẹ dákun o ta lè ẹ béèrè o ẹ sọ pé ẹni tẹ́ ẹ béèrè ẹ mọ̀ra yín ta lẹ̀ mọ̀ ń bí. ara ọmọ le àbára agége sórí yín pé sá. ṣé ibi ìbàjọ́ lé onífà ni àbójọ́ gba wèrè lójú yín. àti pàápàá ẹ̀ identify me did I look like lunatic ṣé mo jọ wèrè lójú yín ni. jọ wèrè ni ẹ wọ aṣọ báyìí tẹ́lẹ̀ wo ló bá yín rán aṣọ tí a fẹ́ báyìí ẹ múlẹ̀ wò. ẹ fi dressing style mi lẹ o sẹ́ẹ̀tì àwọn ti di ọmọ rí lẹ̀ ń wò yìí bámbẹ̀lẹ̀ mi máa ń rán bí mo ti ṣe máa ń wọ̀nù àwọn tèmi sì mọ́ lógo mi sọ ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. bámbẹ̀lẹ̀ máa ń wọ̀ ajẹ́pẹ́tẹ́ bá ara gbada ọlọ́ọ̀jẹ́ bámbẹ̀ tẹ́. ìtò torí ẹ wọlé ń sẹ ẹsẹ nu bí ẹnu pẹ́pẹ́yẹ ẹnẹ ìmọ̀ra yín tẹ́ bá yíra yín anita lẹ béèrè gangan. kí ni jẹgbẹ́ ni kí ló tẹ̀ ìkẹ́lẹ́ tẹ́ fẹ́ fa antagonist kí ló fẹ́ sọ di ọba ìjọba ọmọ mi lọ́wọ́. àbí kí ló ṣẹlẹ̀. ẹ̀yin náà yẹ kí n ti rí ọwọ́ yín lókè ìjẹsà ẹ respond kí ló ṣe yín. you see me rí ṣé mo mọ̀ ọ́ rí ni mo rí ọ rí ni a ti pàdé rí ni. kí ni ṣe yẹn ọ̀rọ̀ pàlàpàlà wo lẹ́ ń sọ yìí sí mi rí wèrè wo ẹlẹ́dàá mi mọ̀ ní ẹ̀wọ́jú mi ní ẹ wo kò sọ̀rọ̀ o ọ̀rọ̀ federal mo mú wa o díìlì tí sì ń bẹ láàrin ẹ̀yin àti ọ̀gá mi ó ti di wàhálà báyìí o ọjà méje sí lọ̀gá mi ti wọ̀ wọ́n ní tọ́gá mi ọ̀bà tí ìwọ ọjà tó lísì 17 nígbà solution wà kọ́gá mi ó tó wá ya wèrè finally ẹ dákun ẹ kẹ́mi ṣàánú mi ẹ dákun ẹ wá mú mi lọ sọ́dọ̀ àwọn bàbá. ìjẹsà àbò lórí burúkú ni ẹ ò fẹ́ deny federal kọ́ ló ń sọ yẹn ṣé kì í ṣe ohun tí federal bá mi sọ tí mi ò ṣe òun ló padà ṣe ìwọ ọmọ fò yìí. Ọlọ́run sọ̀rọ̀ mi ti níyànjú ẹ̀yin náà mọ̀ pé àwọn àtọ̀gá mi ń dìlì nǹkan kan ọ̀rọ̀ pieces aṣọ customer. òun náà ni. ẹ máa ń pa ẹ wá mú mi lọ sọ́dọ̀ bàbá òun. ẹ mọ̀ pa kò gbẹ́nu orí burúkú. ṣé ẹ mọ bàbá ni. kí ló ṣẹlẹ̀ gángan ṣé ìrìkì mi rí pé mi náà wà òkè ni ṣé mo nọ́mbà sí ibi mo ṣe wà ṣé torí pé mo ti wọ́ sọ ṣé mo wà òkè ni ṣé mo wà òkè ni. ẹ wọ ẹ fi acting lẹ fún rẹ Barnabasa o àwọn náà ṣe ìgò tẹ ayé ò lè parẹ́ wọn. wọ́n bí ibi tẹ́ mọ́ gàmí lọ ní wọ́n yẹ kó gàmí ọjà wòlé tán ẹ fi gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí lẹ̀ jáde. kí ló kàn mí pẹ̀lú babaláwo kí ló kàn mí pẹ̀lú pásítọ̀ kí ló kàn mí pẹ̀lú àfà babaláwo I don't know pastor I don't know àfà I don't know ṣèbéèrè àti ìrajọ lọ sí Grammy final nígbà kí Tọ́pẹ́ Àlàbí kókọ orin ní Champions League final. irọ́ ló pa Burna ló kọrin kò sí Tọ́pẹ́ Àlàbí. Tọ́pẹ́ Àlàbí ló kọ tèṣù mọ́lẹ̀ ọ̀gá mi ṣèbéèrè àjọ lọ ni. kó bá jẹ́ kó náà kó bá jẹ́ ọ̀gá ẹ má fi mí lọ́kì wẹ̀rẹ̀. ṣé ìṣe Tọ́pẹ́ Àlàbí ló kọ tèṣù mọ́lẹ̀ fún ọ ní Champions League kí ó fi gba Grammy award. tèṣù mọ́lẹ̀. ta ló pa Basali. ta ló pa Basali. kí ni tí ìran mọ́ yìí. ẹ ká yìí gbogbo nǹkan tí ó bá kàn mí ẹ ká yìí iná ń jó mi lábẹ́ aṣọ. èso kọ ní dùnì sórí yín ò burú sa ìjà Simon náà mi ẹ wá lọ tú ọ̀gá mi lẹ̀. ọ̀gá sẹ́dí ẹ̀ lẹ́lẹ́ ní ọ̀gá ṣe sùn. ẹwọ kí wèrè tó di púpọ̀ èmi ò mọ̀ gbọ́gbà wèrè mo ti wá fi ọ̀rọ̀ mi wẹ́lọ̀ ẹ jẹ́ lọ sọ fáwọn ọ̀tá pé nǹkan mi ti tún fi sínú bí. ìgbà mo dín láàárọ̀ mo pé ọ̀gá tán èsì mo kọ́ ọ̀gá tán fan nínú bo orú wa mú mi. wọ́n mi sọ́rí ohun tó máa ṣe rè ibi tí ọ̀gá yà wẹ̀. olùbọ́dẹ̀ ti mú mi ara mi máa sùn. ara yín ni. ẹ má fi wèrè kàn mí o ẹ má fi wèrè kàn mí o. sùn tẹ́lẹ̀ gbogbo sunwin tẹ́lẹ̀ alọ rámìrámì là rí ẹnìkan rábọ ẹ tẹ́lẹ̀ aṣọ lórí mo rò pé lórí burúkú ni ẹ talẹlẹ bàtà mo rò pé sunwin bàtà oya ìta mo rò pé sunwin bàbá yìí òun fẹ́ ni mo fi bá sọ̀rọ̀ bàbá yìí kẹ́ ẹ máa tẹ̀lé ra yín lọ. rómọdé bú lélẹ́ yìí o ọ̀gá ẹjọ́ tó lọ́nà èmi ò mọ̀ pé ànífi ara wa ẹ ti fẹ́ fi mí blọ́ọ̀kì wèrè kí ni iṣẹ́ búrúdù náà lẹ mú dání ẹ̀ ń mi láì ṣe sẹ́rẹ́. ọmọ gbọ́n lágbàlagbà fi ń sá fún màlúù ọmọ kẹtẹ́yìn bá ṣe ìyá wèrè wèrè tó bá ṣe bú gíṣẹ́gírí tó bá lọ́dún imọ́ mi lọ́rùn tani máa rò tèmi fún. fẹ́dra olórí burúkú ọmọ fẹ́dra mo fẹ́ pọ̀ fọ̀gán mi rántí. ìjẹsà bóyá ìrántí ẹ mú ìwé ẹ̀dá láti gbódù ni fẹ́dra ìjẹsà ẹ ló padà wà gbowó. sídìí dẹ̀ sọ bẹ́ẹ̀ o ó dùn mí pé kò sí sídìí ẹ pẹ̀lẹ́
ọmọ yìí ti bú iṣẹ́ o. ẹja tilẹ̀kùn lé. ó ti kó tiẹ̀ lọ́yà lọ tilẹ̀kùn yẹn lọ tilẹ̀kùn. káàtì mọ́ra wà bí àǹtí àlọ́lé. kò sí mímú ni kò lọ tì mọ́ wa. tí wèrè bá wọlé. Hello, Mr. Mori. Ṣé baba. Ẹ káàsán. Ẹ pẹ̀lẹ́. I'm so sorry. Pé mo dá yín dúró. Kò sí wàhálà, ó yé mi náà. Ẹ má bínú. Mi ò bínú rárá. Mo ní láti parí iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ ńbẹ̀ yẹn ni. Ó yé mi. Okay, yeah. Now, back to business. Àwọn ará àdúgbò náà recommend yín fún wa. Wọ́n ní iṣẹ́ yín máa ń dágun. Mo ń ṣe dáadáa. That's good. Ẹ dẹ̀ rí wípé aṣẹ̀dá àdúgbò yìí ni. Èmi náà ṣàkíyèsí bẹ́ẹ̀, mo ṣàkíyèsí. For that reason, ẹ̀yin ló wù wá kẹ́ bá wa rán uniform fáwọn student wa. Fáwọn student yín? Yes, àti sportswear wọn. Orí ilẹ̀ fi lọ mi. Ẹ ṣé. Yeah, you're welcome. Ẹ ṣé mo dúpẹ́. Mo mọṣẹ́, inú mi dẹ̀ dùn gidi. Màá ràn dáadáa, gbogbo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kí n ṣe, gbogbo ẹ̀ ni mo ṣe máa ṣe. Máa fẹ́ kẹ́ lọ ṣe estimate total cost tí everything máa jẹ́. Tó máa jẹ́. Kẹ́ wá mú padà wá fún wa níbí. Ẹjọ bí aṣọ student mi lò gangan la fẹ́ràn yẹn ló máa jẹ́ kí n mọ ohun tá a máa kọ́ wa. Yes, you're right. We are looking about 300 school uniform and 300 sportswears. Ìyanu lọ̀rọ̀ ẹ o Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́. No problem. Ire lẹ́rù rò mí. Ọlọ́run àgbèrè kan yìí. Àmín. Kò sí wàhálà, èmi àlọ́ ló báírò máa kọ gbogbo ẹ̀ wá sínú pépà. Yes, tẹ́ bá ti mú wá no problem. Máa kọ gbogbo ẹ̀ sínú pépà. Okay. Máa mú padà fún mi ò rẹ̀ kí n charge púpọ̀. It's okay. Máa wá láàárọ̀ ọ̀la. All right. Àárọ̀ ọ̀la iṣẹ́. That is fine. Mo dúpẹ́. It's okay. No, it's okay. Ẹ ṣé mo dúpẹ́ o. It's okay. Ẹ ṣé mo dúpẹ́ o. It's okay. Mama rating. Ẹ ṣé mo dúpẹ́ o. All right. Ẹ ṣé mo dúpẹ́ o. Fún ọ̀nà tí pé mo sọ fún ẹ, mo ní bí ìṣẹ̀ bá ń ṣẹ́ ni ká máa rọ́jú, bí àbá ń jẹ ni ká máa mọ́kàn, bó pẹ́ bóyá àfọ̀rọ̀ iṣẹ́ rìnrìn. Ẹ̀fẹ̀ fún mi, kí ni mò ń ka? Ìkéré inú tó wà nílẹ̀ ìyàwó mi gbàdá ni. Ọkọ mi, ṣé o fẹ́ rán mi iṣẹ́ kan ni àbò fẹ́ kí n bẹ́ẹ̀ ra nǹkan kan? Pẹ́rẹ́, èmi ò máa ran ní nǹkan kan. Èmi fún ẹ lówó kó o fi ra ohun tó bá wùn ẹ́ ni. Mo fẹ́ kó o mọ̀ pé Ọlọ́run ti ń ṣèyanu. Mo fẹ́ kó o mọ̀ pé ìyàtọ̀ ti wà. Mo ti upgrade. Mo ti wà accumulated. Mo rí. O rí pé mo ti ń sọ òyìnbó gidi. Mo rí. Òyìnbó mi ti wá pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Ó fún mi ládùúrú owó yìí. Ìkéré nù tó wà nílẹ̀ ìyàwó mi. Mo kàn fi lè ṣètò spinning. Èmi nìkan tán. Ẹlẹ́dàá mi mo máa dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́ o. Ọlọ́run máa ṣeun. Bàbá, bó lójú ẹ wà? Ṣé pé mi náà máa padà jẹun ọkọ láyé mi? Mo rí. Èmi ni. Mo rí Àkànní. Owó rẹ̀. Owó ọmọ àpèkánú kò. Ó ṣe ọkọ mi. Àkànní, níyẹn mi. Ṣé mo dúpẹ́? Ìyàwó mi kò owó ẹ̀ máa lọ sókè. Èmi ló fún ládùúrú owó tó tó yìí. Ìyàwó mi lórí ìkúnlẹ̀. Ṣé mo dúpẹ́? Ṣé mo dúpẹ́? Ọlọ́run á bá mi fọ̀pọ̀lọpọ̀ rọ́pò. Àmín. Àbùsí ń tolókun, àbùsí ń tọlọ́sà. Àmín. Àbùsí Èdùmàrè. Àmín. Sórí gbogbo tó bá ti ń dáwọ́lé bẹ́ẹ̀, a máa yọrí sí rere. Àmín o. A máa rí iṣẹ́ ṣe. Ń bà mí ẹ̀. A máa rí bá ti ṣe wà máa rọ́nà gbígbà. Àmín. Ṣé o wá rí o, iṣẹ́ tí Ọlọ́run ti parí, òun lọ́lọ́run máa gbé sọ́dọ̀ ẹ̀. Ṣé iṣẹ́ tó máa gbà, ètò máa gbé ẹ̀dọ́gba ẹ̀wọ̀n, Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ kọ́mọ̀nà gbé rárá. Gbà lágbára Ọlọ́run. Ṣé mo dúpẹ́? Ibi tó ti mówó ẹ̀, Ọlọ́run á fọ̀pọ̀ lọ́pọ̀lọpọ̀ nípa ní ọ̀nà igba Ọlọ́run bá mi fi rọ́pò síbẹ̀. Ṣé mo dúpẹ́? Mo dúpẹ́ ọkọ mi Àkànní. Oko rè sí ọmọ Wòyírà kó má bàa rẹ̀ ẹrúkẹrú abilala lẹ́nu. Ṣé mo dúpẹ́? Yẹn ni pé ó mórí kì mí. Ìyàwó mi. Mo mórí kì ẹ́. Ọjọ́ tí mo ti fẹ́ ò kúnlẹ̀ fún mi rí o. O kì mí lórí kì mí báyìí rí torí pé mi ò lówó lọ́wọ́. Ṣùgbọ́n gbà tí gbogbo ẹ̀ ti wá ń dáǹsì tó ti ń bẹ̀lẹ̀ ń gó tí mo fún ẹ ní kíkí ó wá ń ṣàdúrà kíkí.
Wo ọkọ mi. Ṣorí láàrin mi àti ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. Ọkùnrin tó bá mú wálé lobìnrin ń kì í. Òun lobìnrin ń kì í. Bẹ́ẹ̀ ni, eléyìí tí ò bá ti mọwọ́ yọ bá ìgbẹ́wù dání ní lọ́dọ̀ obìnrin. Decoration ni. Àwọn aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ti ṣe tó dáa fún wa. Ọlọ́run tó ṣe yìí. Ẹ gbọ́dọ̀ jẹ́ kó takú síbẹ̀ o. Àmín o, àmín. Ohun tó máa mú mi rọ́wọ́ yọ tí màá máa fún ìyàwó mi lówó tí ìyàwó mi á máa kúnlẹ̀ tá a máa kì mí. Òun ni mo fẹ́ o. A ní padà sẹ́yìn mọ́. Àmín. Update ńlá. Ìyẹn ni pé ọkùnrin tó bá ti fẹ́ kí ìyàwó máa kí òun kó máa yọwọ́. Ẹ̀yin ọkùnrin ẹ jí ẹ má sùn update rẹ o. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fẹ́ mi tó ní kí n jí. Ọkọ mi, ibi alẹ́ ìmọ̀ àjà. Kí wọ́n ti máa ń jí tó máa ń ní orẹ̀ kí n má fọ ọkàn yìí. Gbogbo omi ló lè sán. Pátápátá báyìí. Bí mo ṣe wà yìí, mo máa túra kálẹ̀ fún ẹ láti. Mo máa bínú. Bọ́dẹ̀ ti yẹ bẹ́ẹ̀ ò ti pẹ́. O tún wá mọ̀ gbogbo ẹ̀ tún ti wá di. Gbogbo ẹ̀ tún ti di. O ti pọ̀. Àwọn tí wọ́n kọ́ ti. Láti ẹ̀ bẹ̀rẹ̀ láti. Mo mọ̀ pé wà fún mi sìn. Bóyá ká ti ẹ̀ bẹ̀rẹ̀ láti. Ìyàwó mi. N tó bá yá kúrò tó gbọ́dọ̀. Kò gbọ́dọ̀ wá pẹ́ mọ́. Mama soon, if you snooze, you will lose.